akúzi mi ò ní o mo kí gbogbo wa pátápátá ẹ dákun mo wò sùn ní àkíyèsí wa náà mo fẹ́ pèsè nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé àmọ́ ṣe òkìkí gbé fún àṣeyọrí èyí táwọn olóyìnbó ń pè ní fame àti success ìyàtọ̀ ń bẹ nínú òkìkí àtàṣeyọrí ẹ dákun dábọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lókìkí tá a mọ̀ wọ́n káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n tá a bá wò wọ́n sùn à á rí wípé ẹlòmíràn ń bẹ tó lókìkí tí ò láṣeyọrí ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àìmọye àwọn èèyàn ló jẹ́ aláṣeyọrí tí wọ́n ti gbìyànjú tí wọ́n ti jẹ́ èèyàn tí wọ́n ti ṣe àwọn nǹkan téèyàn lè rí tọ́ka sí ó ṣeé ṣe kéèyàn ó mọ̀ wọn o òkìkí lè mọ́ jùmọ̀ pọ̀ kó bá àṣeyọrí wọn ṣọ̀rẹ́ ṣe tiẹ̀ wá rí ẹ̀rọ ayélujára ó ti dà pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lójú bá a bá ti bọ́ sórí ẹ̀rí ayélujára báyìí èèyàn mélòó ní tẹ̀lé ní ìtẹ́lómi inú wa tí ó fi ṣòdiwọ̀n àṣeyọrí èèyàn nù nígbà tá a jẹ́wé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la mú kọ wọn tá a sì tún gbó kọ wọn dì sẹ́yìn tó wá jẹ́ ohun ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun wa nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ rárí dájú pé ẹni yóò mọ̀ ní nǹkan báyìí kò mọ̀ ní nǹkan báyìí àdúrà tèmi wá fẹ́ kẹ́yìn àtèmi ó mọ̀ gbà ní pé k'Ẹlẹ́dùmarè ó dákun dábọ̀ kó mọ́ fòkìkí rọ́pò àṣeyọrí wa o gbogbo ohun tí ó bá jáṣeyọrí fún wa ní k'Ọlọ́run ó ṣe fún wa tó bá wá wọ Ẹlẹ́dàá ó jẹ́ káṣeyọrí wa gangan ni kó polongo òkìkí wa jáde torí bí èèyàn bá ṣe dáadáa táwọn èèyàn bá mọ̀ èèyàn nípasẹ̀ dáadáa tí èèyàn ṣe o èèyàn ti já láṣeyọrí nù òkìkí ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ìbùkún fún àṣeyọrí ọ̀hún náà nù akúsinmi o ẹ ṣeun